gbọ́ nípa mi tó fi ń bínú ó bá tẹ̀mí kó kí mi ojú lọ́rọ̀ wa o agbẹ́jọ́ ẹnìkan dálàgbà òṣìkà torí pé mi ò kí ń sọ̀rọ̀ wọn ni mo dínú mò ń sọ̀rọ̀ kí ló tún dé ẹni mo ṣe ń jò kí làbá ṣe tá a lè fi tọ́ta lọ́rùn gan tó rẹ́ṣin ẹni kì í ga lójú ọ̀tá ẹni. Kí lo gbọ́ nípa mi? Kí ló dé tí o fi ń bínú? Èé ṣe tó lóòní gbà? Kí ló dé tó fárígá wípé àfi kí o gbẹ̀san? Àbí kí o bà ohun rere tó dára jẹ́? Ṣebí nítorí ọ̀rọ̀ tó gbọ́ ni? Ò bá wá ṣe sùúrù, ó lè jẹ́ ète, àbòsí, ọ̀tẹ̀, àwọn onírara tí wọn kì í dunnú sí nǹkan rere lásán ni. Ǹjẹ́ o tiẹ̀ ṣèwádìí? Ò bá tiẹ̀ bí mi wò kó o tó ṣègbésẹ̀ lórí ohun tó gbọ́ nípa mi. Agbẹ́jọ́ ẹnìkan dá, àgbà òṣìkà ni wọ́n ń perú wọn. Àbí kò mọ̀ wípé